Igboho Oòṣà. Yes, it's quite unfortunate, and I have to say this, that the Yoruba nation is under siege. I was on my way to Ado-Ekiti for the burial ceremony of a very close friend, scheduled for 25th Friday, May this year, at Ijawara Junction. Iwara Junction. We were confronted with, by 10 armed men, 8 of them in military fatigue, shooting sporadically. Some died in the process, but I was weeks away, having been macheted on the head. On every day, we spend an average of, we trek for an average of 5 kilometers inside that forest. No food, no water. Yet these guys, they had a supply line. They cooked in the open field. That is where we all sleep. When they were exhausted, their recharge cards. 5 people were captured a day after. Yes. Go ahead, please. 5 people were captured a day after. It was that same day that they killed one soldier man, with a soldier, a serving soldier, and they removed his clothes. They even brought it to their camp, as souvenir. Some of them putting on the the bulletproof vest and what have you. So I think, if you ask for my own opinion, the Nigerian state, especially the Yoruba nation, we have been encircled. We are under siege, and if nothing is not done, maybe what happened in the northeast will be a child's play. So what would you advise? Yes, my advice, because an assault on one is an assault on others. I think I want to call on all Yoruba pan Yoruba organizations to come together for the first time and issue a press release on this issue. They also consult with our revered traditional rulers, religious leaders, that enough is enough. We've had enough of the operation and the language. Yes, I cannot. I really don't understand Hausa, but when I listen to an Hausa man speak, I know he's speaking Hausa. But they told me that they are Shekau Boko Haram, and when you look, they show me the inscriptions on their AK-47, not the normal AK-47 that our policemen carry all about. You have Arabic inscriptions, on these weapons. They have a mini armory which they carry, and I think that will go a long way to further make us to interrogate, the hypothesis of the Mr. President, that these people are from Libya or whatever. I'm not a security expert, but the most important thing is to try as much as possible to, first of all, look into the source of, the supply line of these arms and ammunition. Ìfẹ́ ọmọ Yorùbá ní Sunday Igboho Oòṣà ní. Ẹ wo Yorùbá Security Summit tí wọ́n ṣe, ẹ wo ọ̀rọ̀ ribiribi, ọ̀rọ̀ bàǹtàbàǹtà tí olóyè Sunday Igboho Oòṣà sọ níbi summit yìí lórí ọ̀rọ̀ pé ó fẹ́ protect ọmọ Yorùbá. Ìfẹ́ ọmọ Yorùbá wà nínú olóyè Sunday Igboho Oòṣà. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló sì ti advice olóyè Sunday Igboho Oòṣà pé kó dákẹ́ kó má sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá mọ́. Pé torí pé ọmọ Yorùbá máa jó lọ mò ń wò ẹ̀yàn ló pọ̀ jù nú yín. Ọ̀dàlẹ̀ balẹ̀ kú ló pọ̀ nú ọmọ Yorùbá. Amọ̀niṣe ni ló pọ̀ jù nú ọmọ Yorùbá. Bẹ́ẹ̀ bá ti rówó n ti ṣe yín ti tán. Àwa mọ̀ àmọ̀ntẹ́ fẹ́
ẹ̀yin tẹ́ ń bọ lóyè Sunday Igboho ṣá tẹ́ ń bà lórúkọ jẹ́ àmọ́ tẹ́ fẹ́ ṣèbí contract lẹ fẹ́ gbà lọ́wọ́ federal government ẹ fẹ́ gba contract lọ́wọ́ federal government lórí ọ̀rọ̀ security ilẹ̀ Yorùbá kò ní ṣeé ṣe o kò ní ṣeé ṣe nítorí pé Igboho ṣá sọ nínú summit yẹn wípé òun kọ́ má fóun lówó kọ́ṣà ti ṣí àwọn ọmọ Yorùbá kọ́ṣà àwọn ọmọ ogun lẹ̀ láti protect ilẹ̀ Yorùbá kí ni tó ń bí àwọn àmì inú gan lórí ọ̀rọ̀ tí Sunday Igboho ṣá sọ kí ni tó bí wọn nú nítorí pé ó sọ pé òun fẹ́ lé àwọn Yorùbá òun ló ń bí àwọn àmì inú òun ló ń bí wọn nú nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nú wọn ní ló pọ̀ jù nú wọn àwọn àmì yìí àwọn darandaran ló pọ̀ jù nú wọn nítorí pé wọ́n ti jẹ gàba lé àwọn ọmọ Nàìjíríà lórí ọ̀rọ̀ tó ní Sunday Igboho ṣá sọ wípé wọ́n fẹ́ lọ review kò ju wípé Igboho lòun kan máa lé àwọn ọmọ kúrò ní gbogbo gbèríko tó wà nílẹ̀ Yorùbá wọ́n máa lé wọn padà sílùú wọn ọ̀rọ̀ yìí ló ń bí wọn nú kí ló dé tá a fi ní sọ̀rọ̀ ẹ ṣáfẹ́ kọ́mọ náà àwọn ọmọ Yorùbá sọ̀rọ̀ wọ́n dẹ̀ pa ọba bíi 4 nílẹ̀ Yorùbá ẹ̀yìn àmì yìí ẹ̀rí kankan ṣe sí there is no maximum security kò sí maximum security nílẹ̀ Yorùbá bèlè tàṣẹ Nàìjíríà ṣùgbọ́n tó bá ti sọ̀rọ̀ báyìí ọ̀tá ẹ̀yin Fúlàní yìí ni kí ló dé tẹ́ ẹ fẹ́ kọ́mọ Yorùbá sọ̀rọ̀ ebi sì ń pa ọmọ Yorùbá àwọn ìyá wọn ò lè dákọ mọ́ ọ̀pọ̀lọpọ̀ ló ti kú ní gbogbo ìgbèríko Ìbàràpá méjèèjì ní o Làlátẹ̀ ní Ayétẹ̀ ní o tó ti sá lọ sílùú Èkó wọ́n sá lọ sí Ìbàdàn látàrí pé àwọn Fúlàní yìí ò jẹ́ kí wọ́n rí ilé ayé gbé ṣùgbọ́n ẹ fẹ́ káwọn ọmọ Yorùbá sọ̀rọ̀ bẹ́ẹ̀ làwọn kan tí àwọn blogger kan tẹ̀ tún gbé káàkiri pé Sunday Igboho ṣá ó sọ̀pọ́ọ̀tì Nnamdi Kanu wọ́n ní kí ló ń dárúkọ Nnamdi Kanu sí kí ni ò ṣe ní dárúkọ Nnamdi Kanu nítorí pé Nàìjíríà ti wá declare Nnamdi Kanu as a terrorist ó ti ní ìpè terrorist ní Nnamdi Kanu ṣèpí wọ́n fight fún Biafra ni wọ́n fẹ́ dá dúró wọ́n fẹ́ kúrò nínú Nàìjíríà ṣèbó ló dá rògbòdìyàn sílẹ̀ the same cause náà làwọn Sunday Igboho ṣá àwa Yorùbá nation là ń fight fún ló ṣe sọ̀rọ̀ wípé nǹkan kan náà lájọ́ ń jà fún kò mí kí wọ́n ti wá declare ṣé wọ́n parọ́mọ́ Sunday Igboho ṣá ni ṣèjọba Nàìjíríà parọ́mọ́ Sunday Igboho ṣá ni wọ́n ló fẹ́ dàrúlú wọ́n ló kó bọ́ sílé wọn kò sí tí wọ́n sọ fún tí wọ́n fẹ́ fi prosecute ẹ̀ níwájú ìjọba wọ́n fẹ́ fi gbé lọ sílé ẹjọ́ ṣùgbọ́n lọ́n ń jù wọ́n lọ ọwọ́ tí àwọn Biafra gbé nínú Nàìjíríà ló ṣe pé wọ́n ní terrorist nítorí pé ó la ẹ̀mí lọ ṣùgbọ́n ìkankan àlájọ́ ń jà fún in tí Sunday Igboho sọ nìyẹn ṣùgbọ́n ẹ̀yin blogger ẹ bẹ̀rẹ̀ sí twist ẹ̀ mọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ́ ẹ̀yin ọmọ Yorùbá yìí ìjà yín ṣòro ó gbé especially ẹ̀yin tẹ́ pé ẹ̀ ń ṣe blogger fáwọn olóṣèlú ọ̀tá ọmọ Yorùbá ló pọ̀ jù nínú yín wọ́n ṣe ní pé kí Igboho kó má sọ̀rọ̀ ọmọ Yorùbá lọ́wọ́ kó má sọ̀rọ̀ Yorùbá mọ́ nítorí pé ní táwọn ọba Yorùbá bá fẹ́ kí wọ́n sọ tí àwọn ọba Yorùbá bá ti ọmọ Yorùbá lẹ́yìn ọ̀rọ̀ gbà náà lọ̀rọ̀ tó sọ kí Igboho ṣá kó fún àwọn ọba Yorùbá kó fún wọn láyè ní tí wọ́n bá fẹ́ kí wọ́n sọ táwọn bá sì fẹ́ kí Sunday Igboho ṣá pẹ̀lú àwọn ọmọ ogun Sunday Igboho ṣá kó protect ilẹ̀ Yorùbá kó sọ categorically kan jẹ́ ká gbọ́ kó ní kálukú sì lọ ṣe kíni kó lọ fìdí rẹ̀ lé sí ibi tí Ọlọ́run ọba tó bá dá sí. à ń rọ ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá báyìí wípé ntẹ́ ẹ bá fẹ́ lórí ọ̀rọ̀ security Yorùbá ilẹ̀ Yorùbá ẹ jẹ́ kí àwọn jagunjagun ilẹ̀ Yorùbá ẹ jẹ́ kán gbọ́ ẹ má fi ẹsẹ̀ kan sílé ẹ má fi ẹsẹ̀ kan síta ntẹ́ ẹ bá fẹ́ lórí ọ̀rọ̀ security Yorùbá ẹ jẹ́ kí gbogbo ọmọ Yorùbá fẹ́ ẹ má fi Sunday Igboho sí agbami wàhálà mọ́ ìjà Yorùbá ṣòro gbé Sunday Igboho fún àwọn ọba Yorùbá fún wọn láyè ntán bá fẹ́ tí Ọọ̀ni of Ifẹ̀ bá fẹ́ lórí ọ̀rọ̀ Yorùbá kó sọ tó bá ti sọ ní tó bá fẹ́ kéèyàn jagunjagun lẹ̀ Yorùbá ṣe kẹ́ ẹ ṣe ṣùgbọ́n Igboho ṣá fún àwọn Yorùbá fi wọ́n lọ́rùn sílẹ̀ jẹ́ kí àwọn bá make decision wọn ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀ ọ́
ẹ̀yin èèyàn bá mi share fídíò yìí kí ó kan Sunday Igboho Òòṣà àtàwọn ọba àtàwọn ènìyàn tó bá yẹ kó kàn nílẹ̀ Yorùbá kó kàn wọ́n lára, nítorí pé ọ̀rọ̀ yìí ń ká mi lára. Ọ̀pọ̀lọpọ̀ àwọn blogger tó ṣiṣẹ́ fáwọn olóṣèlú wọ́n ń tọ̀nù ọ̀rọ̀ yìí upside down. Àrọ̀ yìí ni o, ẹ̀yin ọba Yorùbá, Ọọ̀ni of Ifẹ̀, Aláàfin of Ọ̀yọ́, ọba Olúbàdàn fìbàdàn pẹ̀lú àwọn Àtaọ̀jà àtàwọn first class ọba tí mi ìrántí dárúkọ. Ntẹ́ ẹ bá fẹ́ ẹ pé olóyè Sunday Igboho Òòṣà ẹ sọ fún, tẹ́ ẹ bá mọ̀ pé ntẹ́ ẹ fẹ́ rè ẹ sọ fún, ntọ́ bá yẹ kó ṣe á ṣe é. Bẹ́ẹ̀ bá dẹ̀ ní kó má dá sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ẹ sọ fún, ẹ jẹ́ kó mọ̀ ká mọ̀ bí tá à ń lọ. Yorùbá nation shall surely stand one day. Ó dàbọ̀, ó dìgbà kan náà.